ṣẹlẹ̀ ní ìlú Èkó lánàá níbi ìpàdé àwọn lọ́balọ́ba lórí ibi tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n jókòó sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ kùbákùbé sí Aláàfin Ọ̀yọ́. Wọ́n ní ṣé ti wá rí báyìí wípé Ọọ̀ni ìrìṣà òun ni olórí ọba ilẹ̀ Yorùbá. Tí ẹ bá wo owó òkè yín níbẹ̀ ni Ọọ̀ni ìrìṣà Ògúnwùsì Ọ̀jájá níbẹ̀ ni wọ́n jókòó sí. Níbi tí Sanwó-Olú wà yìí special seat ni wọ́n ń pè bẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá wá wo ọwọ́ ìsàlẹ̀ níbẹ̀ ni Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem níbẹ̀ ni wọ́n gbé àga tiwọn sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ̀rọ̀ wípé láàrin àwọn èrò láàrin congregation ni wọ́n gbé àga Aláàfin Ọ̀yọ́ sí. Kódà bàbá ológun dúdú àwọn náà sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Èkó lánàá. Ẹ jẹ́ n gbé fọ́nrán ìwọlé kẹ́gbọ́n nǹkan tí bàbá ológun dúdú sọ lórí ìkànnì náà ni. Ẹ má yí kúrò, ẹ fi ilẹ̀ síbẹ̀. Ǹjẹ́ wà wí ẹ̀ pé àwọn ọba wọn lọ ṣe ìpàdé lọ́balọ́ba ní àná? Lẹ́kọ̀ọ́ àbí? Lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Lẹ́kọ̀ọ́ lánàá. A gbọ́ mi ò wá mọ̀ bóyá àwọn ará Ọ̀yọ́ gbọ́ o. Mi ò mọ̀ bóyá àwọn ará Ìwó náà bóyá wọ́n wà wíà. Wọ́n bá dẹ̀ gbọ́ Aláròyé láwa. Àá jẹ́ kán mọ̀ bí bó ṣe lọ. I was in Lagos. So mo dẹ̀ gbọ́, mo dẹ̀ lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ inú mi dùn wípé kálukú mọ wéètì ẹ̀ àtàláàfin àtolúwo kálukú mọ kíláàsì tí wọ́n bìlọ́ǹgì sí. Tí wọ́n ò lè ṣe ká má mẹ́nu bà á ọ̀ǹtì tí wọ́n bá forí fó lórí la tó máa sinmi láti máa fi àkàwé han àwọn èèyàn wa. Nígbà tí wọ́n débẹ̀ yẹn lánàá, ṣe bí wọ́n ti àréǹjì àga síbẹ̀, wọ́n dẹ̀ pé Ọọ̀ni pé kó máa bọ̀ lórí àpèrè ńlá, àga tó ga jù lọ ń bẹ̀ gẹ́gẹ́ bí alága gbogbo ọba ó lọ síbẹ̀. Brọ́dà mi ti ń jẹ́ Ọwádé, àwọn náà dẹ̀ lọ jókòó sí ibi tí wọ́n kọ orúkọ wọn sí láàrin àwọn Mọ́lá Àtẹ̀mẹsẹ̀ àtàwọn tí wọ́n jọ wà ń bẹ̀, wọ́n dẹ̀ jókòó síbẹ̀. But mo wá gbọ́ pé nìkan náà tó tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ wá, allegedly ni o, mi ò sínú họ́ọ̀lù tá a mú wa o. Wọ́n wá sọ fún Aláàfin pé kó yarí fún wọn, kó lọ sórí òkè yẹn, kó lọ jókòó sága tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni, because Ọọ̀ni number 1 o number 2 ìwọ gan number 1 Ọọ̀ni number 2. Lóyìn Aláàfin wa ní kò need, ẹ jẹ́ ká parí meeting a máa yanjú ẹ̀. Ṣùgbọ́n mo wò pé tí Aláàfin bá make move yẹn tó ráwọn náà títí tí wọ́n fi ń sọ ní number 1 sí Ọọ̀ni, so wọ́n tún wá gbé kinní yẹn wá sí meeting láti wá sọ ìgbòkè pé kò yẹ k'Aláàfin gbà fún wọn pé kó jẹ́ kí Ọọ̀ni ló máa wà lórí high table. Kódà gbogbo mo ṣe ń gbọ́ allegedly náà ni o, bí mo ṣe ń gbọ́ mi ò sí ń bẹ̀ o. Wọ́n ní wọ́n ti gbé Tinubu lọ sí court torí pé ó fi Ọọ̀ni ṣe number 1, ó fi Aláàfin sílẹ̀. Àbọ̀tẹ́ àti ìmọ̀gbà tó máa bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yẹn o, bóyá ó sì máa wáyé. A ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tó ń ti Aláàfin wọn ò títí débi pé kó lọ síbi tí Ọọ̀ni àti Sanwó-Olú wà, àtọba Haúsá àtọba Ìgbò. A ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àmọ́ tí bàbá dé lánàá yẹn kó má di pé instead kan gba ààfin Ọ̀yọ́ lọ kó má wàá gba kirikiri lọ. But a ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bomi paná àárín yẹn. I think we can do better for him for bringing this to reality. Thank you so very much on behalf of all of us. Very executive seat. Mere looking at them and sitting in our midst is way enough for us. Thank you so very much. Wọ́n dẹ̀ rántí nígbà tí Gbìnìdàn ṣe birthday, sọ pé Aláàfin wa brother wa dé wọ́n lọ sọ́hùn. At the end of the day tó ń débẹ̀, ẹni tó lọ represent Olúṣọ̀yà, ìkànnì àwọn ọba tó wà lábẹ́ Ọọ̀ni, Olúṣọ̀yà ló lọ represent Ọọ̀ni. Nígbà tó ń lọ, ọba 50 ọba ló tẹ̀lé lọ sí
ìlú Benin níbi tí Ìgbìnẹ̀dọ̀ ti ń ṣe birthday. Aláàfin àwọn náà dá lọ pẹ̀lú àwọn ẹmẹsẹ̀ àtàwọn olóyè wọn láàfin, wọ́n jọ lọ, àwọn náà débẹ̀. Ṣùgbọ́n tó wá fọ́nì ni pé sí àwọn ni pé ẹni tó wá rẹpísẹ́ǹtì Ọọ̀ni of Ifẹ̀ ni wọ́n kọ́kọ́ dárúkọ, ni wọ́n kọ́kọ́ appreciate, torí pé ṣọ̀pẹ́ tó lọ rẹpísẹ́ǹtì kábíyèsí Ọọ̀ni lòun náà at that particular occasion. So lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ introduce kábíyèsí Aláàfin of Ọ̀yọ́ Aláyélúwà ikú bàbá Yèyé Ọwọ́adé, bóyá the second mi mọ ibi táwọn bí lọ́hùn sí. Now ńgbà tí celebrant gan fẹ́ wọ chọ́ọ̀chì, Jesus Christ, ó mú mi lótùútù. Ìgbà tí Ìgbìnẹ̀dọ̀ gan tó ń ṣe nǹkan tó fẹ́ wọlé wá jókòó, wọ́n wá sáré bá Aláàfin pé kó dìde láàyè ibi tó wà. Àwọn náà wá kágbádá mọ́ra, wọ́n wá kọjá sí ẹ̀gbẹ́ lọ́hùn. Mi ò dẹ̀ rí ibi tí Ìgbìnẹ̀dọ̀ ti bọ̀ wọ́n lọ́wọ́ tàbí tó họ́ọ̀gì ẹ̀ tàbí tó kí tàbí tó bá sọ̀rọ̀. Ẹ lọ wo fídíò yẹn dáadáa, àfihàn yìí tẹ́ ẹ̀ bá rí. Ní àpẹẹrẹ bí ìgbà wípé kò pè wọ́n, àwọn kan wo ti pé àwọn l'Aláàfin, àwọn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ, àwọn náà gbọ́dọ̀ trend, bóyá làwọn náà fi wá sí òkèṣẹ́ Ìgbìnẹ̀dọ̀. tó bá pè Ìgbìnẹ̀dọ̀ ló invite wọn, odidi ọba, ó yẹ kán tiẹ̀ lè bọ́n họ́ọ̀gì ara wọn, ó yẹ kán lè bọ́ra wọn lọ́wọ́, ó yẹ kán rẹ́rìn síra wọn, ó yẹ kán fetí kóra wọn létí. Bọ́n tiẹ̀ ti ṣe yẹn ń ta tẹ́lẹ̀, ọ̀tọ̀ nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé according to that occasion bó ṣe rí nínú fídíò yìí, ẹ ti rí wípé Aláàfin àti Ìgbìnẹ̀dọ̀ gan wọn tí ìpàdé kó tó di pé church service bẹ̀rẹ̀. So inú church yẹn náà ni wọ́n ti mọ̀ pé wọ́n ti jọ dé. Ṣùgbọ́n mo mọ̀ pé tó wáyé pé òde tán invite èèyàn sí ni, á káràmásìkí yẹn, kàrámù yẹn á pọ̀ tí Ìgbìnẹ̀dọ̀ ìbá ṣe. Bọ̀dá kínní tí wọ́n ti ń jẹ́ Abdulrasheed, ìyẹn Olúwo of Ìwó, àti mi rò pé wọ́n jẹ́ káwọn jókòó sí láì tí Aláàfin wà ní Èkó. Àwọn tó wá lọ jókòó sí ìgbérò kẹta kọ́nà wà. ẹ̀yìn lẹ́yìn ni. ẹ̀yìn lẹ́yìn lọ níbi tí àwọn ẹmẹsẹ̀ kábíyèsí Ọọ̀ni jókòó sí, ibẹ̀ làwọn jókòó, àti àárí wọn. Bọ̀bí ń pàwá wà ń bẹ, amọ̀gbà tán wọlé pẹ̀lú agbádá wọn. But ibi tán wá jókòó sí, ìgbà tí mítìn parí la ṣẹ̀ṣẹ̀ wá rí dáadáa pé bàbá Olúwo náà, àwọn náà wá sí ìpàdé àjọṣe gbogbo ẹgbẹ́ ọba nílẹ̀ Nàìjíríà. A ti dúpẹ́, ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ti fi hàn wípé Ọọ̀ni làgbà. So kò yẹ ká tún ṣẹ̀ṣẹ̀ máa tún kéwì lórí ẹ̀, kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa kọ ìtàn lórí ẹ̀, kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa announce lórí rédíò, kò yẹ ká kọ̀wé sí ẹni ọba nílẹ̀ Yorùbá. Pàápàá àwọn tí wọ́n stubborn nínú wọn tó ń ṣagídí, tí wọ́n ń ṣe bíi fáànù Ìgbò àtijọ́, àwọn fáànù 40 náírà bí nǹkan là ń rà ń gbà yẹn, tí ọmọ gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀, irú àwọn yẹn, irú àwọn ọba bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ wọn ara wọn, àwọn ọba tí ò ní géèjì,
tí wọn ní position a ṣẹ̀ṣẹ̀ ní láti títí máa sọ fún wọn mọ́ wípé Ọọ̀ni o ipò tó wà ní gbogbo ayé ti rí lókè téńté. Ọọ̀ni rìṣà ni wọ́n pè é, gbogbo ọba ni wọ́n máa ń pè ní gbákejì òrìṣà, wọ́n á ní aláṣẹ gbákejì òrìṣà. Ọọ̀ni ò ń ṣe gbákejì òrìṣà torí gbákejì Ọọ̀ni làwọn. Ọọ̀ni gangan lòrìṣà ni wọ́n ń ṣe ń pe òun pé Ọọ̀ni rìṣà. So gbogbo ọba tó kù ibi tó yẹ kó yé ti yé àwọn tó yé òye nìyẹn pé àwọn ọba tó kù tán bá dárúkọ wọn tán wọ́n á ní igbákejì òrìṣà. Òrìṣà gangan níta ni Ọọ̀ni kí òkè làwọn á gírì fún. Mo dẹ̀ ti sọ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta pé irú Aláàfin sìn àbólúwo tán bá ti gbà táwọn aráàlú wọn bá wọn sọ̀rọ̀ tán bá ti gbà iyì tí wọ́n ní tàbí táwọn baba ńlá wọn ti ní lọ́jọ́ sí á padà sórí àwọn náà wá níyì padà gẹ́gẹ́ bí àwọn Aláàfin tó ti lọ, gẹ́gẹ́ bí àwọn Olúwo tó ti lọ. Nípa bẹ́ẹ̀ wọ́n á gbé ìgbésẹ̀ bíi ti Sunday Igboho. Sunday Igboho gbé ìgbésẹ̀ ó rójú rere ènìyàn, ó rójú rere Ọlọ́run, ó rí àánú gbà lọ́dọ̀ Ọọ̀ni rìṣà, ó sì rí àánú gbà gbogbo ilẹ̀ Yorùbá. Táwọn náà bá pa kítí mọ́ra tí wọ́n pàtìjú tì bọ́ọ̀ tí ẹ lè perú wa àwọn tán lè pé náà wà tá líìdì wọn lọ sọ́dọ̀ kábíyèsí tá dẹ̀ fẹnu gbolẹ̀ tá dẹ̀ bẹ̀bẹ̀ tá ṣàlàyé tá sọ̀rọ̀ Ọọ̀ni àfàmọ́ra òun náà dọ́mú Oòduà nìyẹn tó Oòduà ń tọ́jú. Irú òde tí Ọọ̀ni of Ifẹ̀ ń lọ yìí ṣe ló yẹ kó máa wẹ̀yìn kó máa rí Aláàfin bí òtí Olúwo tiẹ̀ jìnnà sáwọn yẹn àwọn tiẹ̀ nídìí àti máa rólúwo ń tiẹ̀. But irú Aláàfin yẹn ṣe ló yẹ kó dì mọ́ aṣọ kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ ó yẹ pé ibi tán bá ti rí kán pè wọ́n ní Táyé Kẹ́hìndé gan kò léèwọ̀ torí tọmọ bá dá sí bàbá ẹ̀ ń gbà míì ọ̀rẹ́ bàbá ló máa ń jẹ́. So tó bá rí bẹ́ẹ̀ náà lè jàǹfààní irú eléyìí tó wá pírẹsidẹ́ǹtì lọ tálàfin wá pírẹsidẹ́ǹtì lọ Ọọ̀ni náà wà ń bẹ̀. Àmọ́ bóyá pàdé kan náà ni wọ́n lọ ṣe ń bẹ̀. Ọọ̀ni wà bí Aláàfin wà ń bẹ̀. Nígbà tí Bọ́lá Tinubu máa jáde láti inú ilé ó nawọ́ sí Aláàfin ni. Aláàfin sọ ọwọ́ méjèèjì l'Aláàfin fi gba ọwọ́ kan ti pírẹsidẹ́ǹtì. Nígbà tó déwájú Ọọ̀ni ó dọ̀bálẹ̀ ni. Ṣé b'Aláàfin wà ń bẹ̀? Ó ń di instances mẹ́ta tá à ń sọ fún yín sìn. Ṣé b'Aláàfin wà ń bẹ̀? Níbi tí gbogbo wọn ti dìde t'Ọọ̀ni ò dẹ̀ dìde tó dẹ̀ nawọ́ sí Aláàfin t'Aláàfin fọwọ́ méjì gba ọwọ́ president. The same president Bọ́lá Tinubu ńgbà tó máa déwájú Ọọ̀ni orí ìjókòó l'Ọọ̀ni wà ṣe ló dọ̀bálẹ̀ f'Ọọ̀ni. So kí wàá ń bo kí ni àwọn nǹkan àpẹẹrẹ wo la tún fẹ́ ṣe láti fi Ọọ̀ni hàn gẹ́gẹ́ bí àgbà Aláàfin, gẹ́gẹ́ bí bàbá sí Aláàfin, gẹ́gẹ́ bí bàbá sí Aláàfin. So nǹkan tó kàn wà ń bẹ̀ tó lè tí èmi fẹ́ k'Aláàfin ṣe kán jọ kán pàkítí kán pàtìjú mọ́ra kán arrange kán wá àwọn èèyàn tó lè lọ bá wọn ṣáájú kó mú wọn lọ síwájú kábíyèsí kán dọ̀bálẹ̀ kán fẹnu gbolẹ̀ kán kí ara Ọọ̀ni mo jẹ́rìí Ọọ̀ni gá gbé dìde bí wọ́n tẹ̀ lè dì mọ́ra Ọọ̀ni á gbé dìde á bọ̀ lọ́wọ́ á tẹríba á fọwọ́ méjì gbà bíi ti kábíyèsí ọba Lámìdí tán dolóògbé Aláàfin àná. So nǹkan tèmi rí tó lè wà bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ti fojú mímu hàn àlá sì ti fojú oko ọ̀lẹ hàn gbogbo ẹ̀ ti clear báyìí. So kò nídìí pé a tún ń jà àbá ń lọ sí ilé ẹjọ́ mọ́ kí ẹrú mọ rẹ̀ lẹ́rú kí wọ́fà mọ rẹ̀ ní wọ́fà kó lóko máa ṣe bí ọba. Ẹ ṣé o.